ṣíṣe àfọ̀mọ́ ìròyìn. Samuel Ogunleke kópa nínú ètò DUBAWA àti CJID níbi ọ̀pọ̀lọpọ̀ ayédèrú àti òfégè ìròyìn ṣe ń gbilẹ̀ káàkiri ní orílẹ̀-èdè lẹ́yìn tí ó ń ṣe àkóbá fún àwùjọ wa. DUBAWA ní ìbáṣepọ̀ pẹ̀lú CJID ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀nà tí àwọn oníròyìn lédè abínibí lè gbà láti máa ṣe àfọ̀mọ́ àwọn ìròyìn àti ìfiléde ní ilẹ̀ adúláwọ̀ àti káàkiri àgbáyé. Lára àwọn tí iléeṣẹ́ DUBAWA pẹ̀lú ìbáṣepọ̀ CJID ṣe ìfiléde orúkọ wọn láti kópa ní ilẹ̀ adúláwọ̀ ní Samuel Ogunleke, dókítà OLAMIDE tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ wa ní Kaftan TV Yorùbá wà lẹ́yìn tí ó sì ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 26 oṣù kejì ọdún 2024. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ni yóò fún àwọn olùkópa láǹfààní láti máa lo àwọn ọ̀nà ìgbàlódé láti ṣe àfọ̀mọ́ ìròyìn lójúnà àti mú kí àwùjọ wa dúró re. Nígbà tó ń fi èròǹgbà rẹ̀ hàn, Samuel Ogunleke níṣẹ́ dókítà OLAMIDE fi ìdùnnú rẹ̀ hàn láti jẹ́ ọ̀kan lára àwọn péréte tí iléeṣẹ́ DUBAWA yàn fún ìdánilẹ́kọ̀ọ́ náà. Ó ṣàlàyé pé ìdánilẹ́kọ̀ọ́ náà ṣe iyebíye àti pé yóò ṣe àfikún ọgbọ́n inú lórí kíkọ ìròyìn àti kíkó ìròyìn jọ àti láti lè tẹ̀síwájú ní gbígbé ojúlówó ìròyìn lárugẹ. Dókítà OLAMIDE tún ṣàlàyé pé ìdánilẹ́kọ̀ọ́ náà yóò mú àdínkù dé bá bí àwọn ènìyàn ṣe ń gbé ìròyìn òfégè nílẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀.